dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ooru mú ọmọdé 4 pa o lẹ́yìn tí wọ́n há sínú fìríìjì tí wọ́n ti ń ṣeré. Inú ìbànújẹ́ ni àwọn mọ̀lẹ́bí 4 wà o lẹ́yìn tí àwọn ọmọ wọn kú sínú fìríìjì tí wọ́n ti ń ṣeré ní iwájú ilé wọn. Àwọn ọlọ́pàá gbàgbọ́ pé ṣe ni àwọn ọmọdé náà há sínú ẹ̀rọ amóúnjẹtutù ọ̀hún lásìkò tí wọ́n ń ṣeré nínú rẹ̀ tí ooru sì mú wọn pamọ́ bẹ́ẹ̀. Wọ́n bá òkú 2 nínú àwọn ọmọdé náà tí ọjọ́ orí wọn wà láàárín ọdún 3 sí 6 nínú fìríìjì ọ̀hún tí wọn kò lò mọ́ ní ìlú Milo ní agbègbè Zambezi. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Namibia ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú àwọn ọmọdé náà. Nínú ọmọdé 4 tí ọ̀rọ̀ náà kàn, 2 ló kú sínú ẹ̀rọ amóúnjẹtutù ọ̀hún tí àwọn 2 tó kù sì jáde láyé níbi tí wọ́n ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Ọ̀kan lára àwọn bàbá àwọn ọmọ náà, Àrẹ́njì Ṣòro, sọ fún àwọn akọ̀ròyìn pé nígbà tí mo wọlé, mo rí àwọn òṣìṣẹ́ ètò ìlera pàjáwìrì tí wọ́n ń ṣètọ́jú ọmọ mi àti ọmọdébìnrin mìíràn. Wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n kó àwọn 2 tó kú sí inú ilé ìgbókùúpamọ́sí. Ọ̀gá ọlọ́pàá agbègbè Zambezi, Dressi Shelilo, sọ fún iléeṣẹ́ ìròyìn pé nǹkan kan wà láàárín ẹ̀rọ amóúnjẹtutù náà tí wọ́n lè fi sí láti ìta náà nìkan. Nǹkan bíi wákàtí kan ààbọ̀ làwọn ọmọ náà lọ inú ẹ̀rọ ọ̀hún kí ooru tó mú wọn pa. Iléeṣẹ́ ìròyìn náà ní àwọn 2 tí wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn Katima kú kí wọ́n tó gbé wọn débẹ̀. Títí di àsìkò tí a kó ìròyìn yìí jọ, kò sí ẹnì tó lè sọ irú ìdí tí wọ́n ṣe gbé ẹ̀rọ amóúnjẹtutù náà síwájú ilé ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tí ọ̀rọ̀ náà kàn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.